Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, ibi ìṣáájú wa, Ọlọ́run aláàánú wa, ṣe yín lọ́ba, fi ògo ìyìn àti ọlá forúkọ mímọ́ yín o, láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkẹrin. Ìyìn àti ọlá ní forúkọ yín, torí ògo, ayọ̀, ìbùkún, ìtẹ̀síwájú, ìṣelógo yóò bọ̀ wá fún wa lénìí, àti ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlélógún oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé dídi ìyanu apá kejì. Dídi ìyanu apá kejì. A mú bíbélì ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì. Iṣẹ́ àwọn àpòstélì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì. Àní Jésù Kristi ti Násárẹ́tì, bí Ọlọ́run ti dá bí ó ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ń kiri ṣe oore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Lúùkù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó sì ń kọ́ni nínú sínágọ́gù kan ní ọjọ́ ìsinmi. Sì kíyèsí, obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 22 wá, ẹni tí ó tẹ̀ tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe. Nígbà tí Jésù rí, ó pè é sí ọ̀dọ̀ rẹ̀, ó sì wí fún un pé, obìnrin yìí, a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ lé e, lójú kan náà a sì sọ ọ́ di títọ́. Ó sì yin Ọlọ́run lógo. Olórí sínágọ́gù sì kún fún ìrunú nítorí Jésù ń múni láradá ní ọjọ́ ìsinmi. Ó sì wí fún ìjọ náà pé, ìjọ 6 níbẹ̀ tí a fi ń ṣiṣẹ́, nínú wọn ni kí ẹ̀yin kí ó wá, kí a sì ṣe dídá ara yín, kí ó má ṣe ní ọjọ́ ìsinmi. Nígbà náà ni Jésù ń dáhùn, ó sì wí fún un pé, ẹ̀yin àgàbàgebè, olúkúlùkù yín kì í tú màlúù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kúrò ní ìso, kí a sì fà á lọ ìmumi ní ọjọ́ ìsinmi bí? Kò sì yẹ kí a tú obìnrin yìí tí í ṣe ọmọ Abraham sílẹ̀ nínú ìdè ní ọjọ́ ìsinmi, ẹni tí Sátánì ti dè sáà wò láti ọdún 18 yìí wá. Nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí, ojú ti gbogbo àwọn ọ̀tá rẹ̀ o. Gbogbo ìjọ ènìyàn sì yọ̀ fún ohun ògo gbogbo tí ó ṣe láti ọwọ́ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ló ní fún wa ní èní ọjọ́bọ̀. Mo máa ṣe ìkádìí ìdánilẹ́kọ̀ọ́ mi tí mo bẹ̀rẹ̀ láti àná nípa sísọ ohun kan nínú àwọn ìrírí mi. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ìjọba Nàìjíríà fẹ́ rí i dájú pé gbogbo àwọn ènìyàn tí ó ń gba owó ìfẹ̀yìntì wọ́n sì wà láyé. Nítorí náà wọ́n ní kí gbogbo òṣìṣẹ́ tí ó ti fẹ̀yìntì kí wọ́n wá sí ibì kan pàtó. Mo pinnu láti lọ nítorí pé mo ti fẹ̀yìntì ní yunifásítì gẹ́gẹ́ bí olùkọ́. Nígbà tí mo sì wà níbẹ̀, obìnrin kan, ẹni tí òun náà ṣe òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì, rí mi o. Ó sì bẹ̀rẹ̀ sí ní kígbe. Ó ní òun ti lóyún fún bí ọdún 14. Ó sì fẹ́ kí n gbàdúrà fún òun. Mo sì gbé ọwọ́ mi lé o, mo gbàdúrà sókí. Ó sì bímọ níbẹ̀ o, nínú ọ́fíìsì náà. Àwọn ènìyàn tó wà ní àyíká níbẹ̀ bẹ̀rẹ̀ sí ní wòye irú ènìyàn tí mo jẹ́. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé ọ, ìwọ yóò di ẹni ìyanu. Ẹ̀mí mímọ́ máa ń tú àwọn òǹdè sílẹ̀, ó sì máa ń dá àwọn ènìyàn nídè láti ṣe ìfẹ́ Ọlọ́run ní àsìkò iṣẹ́ ìránṣẹ́ Jésù. Bí ènìyàn, ẹ̀mí Ọlọ́run bà lé, ó sì ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tó tóbi. Nínú bíbélì kíkà wa tòní, ọkàn tó ti tẹ̀ba fún ọdún 18 nítorí ẹ̀mí àìlera, ó gba òmìnira rẹ̀ o. Ó sì nàró sókè. Ó ti ní gbèdéke lórí ohun tí ó lè ṣe, tí ó lè rí tẹ́lẹ̀. Síbẹ̀ nígbà tí Jésù, ẹni tó kún fún ẹ̀mí mímọ́, gbé ọwọ́ lé e, ó nàró sókè lójú ẹsẹ̀ o. Ó sì yin Ọlọ́run lógo. Àwọn ènìyàn tí ó yí i ká náà yọ̀ fún ohun ògo tí Ọlọ́run ṣe. Ní ìgbà mìíràn, Jésù ń pàdé ọkùnrin kan, ẹni tí ó wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún 38. Lójú ẹsẹ̀ Jésù sọ fún un pé kí ó dìde, kí ó gbé àkéte rẹ̀, kí ó sì máa rìn. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Ní ibòmíràn,
ó mú wèrè tí ó ti ń gbé ní àárín ibojì padà sí ọlọ́pọlọ pípé rẹ̀. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Ó tún jí Lásárù dìde, ẹni tó ti kú fún bí ọjọ́ 4. Ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnléníogójì. Jésù ń lọ káàkiri, ó ń ṣe rere nítorí ẹ̀mí mímọ́ wà lára rẹ̀. Ìṣe àwọn àpọ́stólì orí 10 ẹsẹ̀ ìkejìdínlógójì. Nígbà tí ó bá bà lé ọ, ìwọ náà yóò máa lọ káàkiri láti ṣe rere, mímú aláìsàn láradá àti gbígba àwọn tí èṣù ń pọ́n lójú sílẹ̀ o. Ẹ̀mí mímọ́ ẹ̀wẹ̀ kì í fi ipá mú ènìyàn o, tàbí gbìyànjú láti sọ ohun tí kò ṣetán di ìyanu ní àyíká wọn o. Ǹjẹ́ ohun èlò tí ó ti ṣetán ni ọ́ ni bí? Ǹjẹ́ o fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run kí o sì ṣe gbogbo àṣẹ rẹ̀? Mo gbàdúrà pé ìwọ yóò wọ inú ìrírí agbára ẹ̀mí mímọ́ tí kò wọ́pọ̀ lọ o, àti nípasẹ̀ rẹ̀ yóò ṣe àwọn ohun ńlá àti alágbára ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: ẹ̀mí mímọ́, mo fi ara mi fún ọ o, jọ̀wọ́ ṣe mí ní ìyanu ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, mo yọ̀ǹda ara mi fún ọ. Ó yá sọ mí di ìyanu fún gbogbo àwọn tí ó wà láyìíká àti agbègbè mi. Jẹ́ kí n jẹ́ ìyanu fún wọn, kí èmi náà lè ní oore ọ̀fẹ́ láti máa tú àwọn ènìyàn sílẹ̀, kí n jẹ́ ìyanu fún wọn, kí n lè ṣiṣẹ́ ìyanu nípasẹ̀ ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Olúwàbùkọ́lá Ayákú ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání 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 o, àní náání náání o. Ó dàbọ̀.